أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين صلوا على النبي الكريم. صلى الله عليه وسلم. gbogbo olóríire tí ń bẹ láàyè ẹ jẹ́ ká yóò bọ́ anabi wa صلى Muhammad. الله عليه وسلم. ẹni tó mọ̀ wípé ọlọ́run ló kó wa jọ sáàyè yìí Sheikh Waladun Inyas kọ́ ni wọ́n kó wa jọ ọlọ́run ni. الله. ó wá kó wa jọ látara wọn lọ́nà dùnú. òun náà sì fẹ́ kí ọlọ́run kó kó àwọn èèyàn jọ síwájú ilé òun náà ní tayọ̀ ní ti ìdùnnú dákun sọ pé Allahu Akbar. الله أكبر. mo kí ọlọ́run mo kí anabi wa Muhammad. صلى الله عليه وسلم. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kò ní pọ̀ ó dà mí ò dàníyàn àti pẹ́ nídìí kíkí àmọ́ ní àkọ́kọ́ mo kí àfáà mi mo kí bá mi mo kí onídùúró mi Maulana Sheikh Ibrahim Muhammad Saheed Ibrahim Ọláwùmí أدام الله حياته. bàbá lórílẹ̀ gbogbo tá a bá wí pátá láàyè tó bá dáa àtọ̀dọ̀ bàbá láti kọ́ ìta bá wí tó bá kù díẹ̀ káàtó ìta kọ́ra wa nù. ما شاء الله. bàbá wa gba Ọláwùmí Ọlọ́run kó jẹ́ àríyìn pẹ́. آمين. mo kí bàbá wa gba bàbá Lágùdà أدام الله حياته. Sheikh Mustapha Sahibul Waqar. أدام الله حياته. bàbá náà kó ọmọdé mara púpọ̀ Ọlọ́run kó jẹ́ àríyìn pẹ́. آمين. àní tẹ́ lọ́wọ́ yín sá. آمين. mo kí bàbá wa gba bákan náà Maulana Sheikh Al-Busayri. أدام الله حياته. mo fi ọwọ́ àtàpọ́nlé mo fi kí yín mo fi àwọn bàbá méjèèjì yìí mo fi kí àwọn bàbá mi àgbà tí wọ́n bẹ ní ẹ̀gbẹ́ wọn àwọn bàbá mi àgbà àwọn bàbá mi àgbà lápapọ̀. أدام الله حياته. wọ́n wá padà sọ́dọ̀ bàbá wa àgbà tí wọ́n jẹ́ bàbá ìyàwó bẹ́ẹ̀ ti rí náà ni tó jáde lára yín náà ṣe rí أدام الله حياته. ẹ wá dá tó wá jáde lára yín náà wá dá a padà sí abúlé ọlọmọdé ó kàn yín sá. آمين. mo fi tí mo fi kí gbogbo àwọn àfáà lápapọ̀ ní ìkàlẹ̀ gbogbo àwọn àfáà mi láti torí ó kí gbogbo àdàbí yankalẹ̀ mọ̀ìkàzí yankalẹ̀ bá mi olówó lágbà ọlọ́jà rí i pẹ́ آمين. Sheikh Al-Wadud mo kí wa Sheikh Al-Kamaliya bàbá wa gbà tí wọ́n ń darí wa àfa àgbà tí wọ́n ń darí ìjòkó ọlọ́mọ pàlà káyé آمين. níjòkó yìí mo kí àfa wa MTN mo fẹ́ yára yànnà náà ọ̀rọ̀ méjì ọ̀rọ̀ àkọ́kọ́ Sheikh Waladun Inyas ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ jòkó kí n tó sọ̀rọ̀ àkọ́kọ́ yìí mi ò ní gbà wá lákòókò rárá lẹ́ẹ̀kan nígbà tí bàbá wa Sheikh Zaman Shamsu Zaman nígbà tí wọ́n ń kí ìyá wa yìí wá ń sọ fún wọn wípé ìyá àfa wà níkàlẹ̀ الله. àkọ́kọ́ mẹ́sẹ̀jì ní fẹ́ pàṣẹ gbogbo obìnrin tí bá ń bá ìyá ọkọ rẹ̀ dulé ọjọ́ ọ̀la ọmọ rẹ̀ ní fi ń ṣeré òun الله. gbogbo obìnrin tí bá sọ pé dédé ẹ̀tọ́ tọmọ bá ti ń fún ìyá rẹ̀ náà ni mo fẹ́ kó fún mi kódà mo tún fẹ́ kó fún mi ju tìyá rẹ̀ lọ ó mọ̀ gbà lóòótọ́ àwọn ọmọ rẹ̀ ò ní jẹ́ nǹkan ẹ̀kọ́ tí mo kọ́ lára ìyá yìí nù wọ́n wá ń tẹnu mọ́ fún bàbá wípé ìyá ń bẹ níkàlẹ̀ Masha Allah bàbá ní lẹ́yìn ìgbà tí wọ́n jọ àwọn tán wọ́n jọ ìyá rẹ̀ الله. gbogbo àwa abiyamọ àwa obìnrin tá à ń bẹ nílé ọkọ ẹ dákun ẹ jẹ́ á gbà fún aṣíwájú tí ń ṣe ìyá bí ìyá ò bá bí ò lè fẹ́ ẹ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó bá dijọ́ dùnú yóò fẹ́ kí wọ́n fi ìyá pamọ́ síbì kan yóò ní ìyá ti dàgbà ìyá ò fi ti ojú agbo mọ́ ìwọ tó o fi tiẹ̀ lónìí ìwọ náà ó padà gbó njẹ́ ò wá ní kó lọ́jọ́ ọ̀la ọmọ rẹ tó bá wá fi tòní rẹ tó fi bà ọjọ́ ọ̀la ọmọ rẹ jẹ́ á jẹ́ pé oríire rẹ ò ní sàn lórí ọmọ rẹ nù àkókò ẹ̀kọ́ tí mo kọ́kọ́ kọ́ nù ibi Sheikh Waladun Inyas wàláyé ẹ̀ṣìyàwó fẹ́ ìyàwó tí ń ran yín létí ìyá yín àfáà kan ó kọ̀wé kan ó pè ní rijali fakot Adam Shankari ni wọ́n pè ó ní tírà yìí ọkùnrin nìkan ni mo kọ́ fún nígbà tó kọ tiẹ̀ tán ẹnìkan náà wá kọ̀wé kan ó ní lìlìsá ìfakot ó lóbìnrin nìkan mo fẹ́ bá sọ̀rọ̀ àfáà tó wá sọ pé obìnrin nìkan mo fẹ́ bá sọ̀rọ̀ yìí wá ń sọ ń bẹ̀ wípé èyíkéyìí obìnrin tí ó bá jẹun
ọkọ tí ó jẹ wọn ọmọ ẹ sọ fún wípé kó rán ọkọ rẹ̀ létí ìyá rẹ̀ obìnrin tẹ̀ ń tọ́jú tí ò wá sọ fún yín pé ẹ dákun ṣé bẹ́ẹ̀ tí ń tọ́jú lè iṣẹ́ ń tọ́jú ìyá rẹ̀ ẹ̀kọ́ nù orí tọ́jú tán ó wá sọ fọkọ rẹ̀ pé má wulẹ̀ dààmú mọ́mì má dààmú dádì jí ó dààmú wọn òun nìyá tó wà ń kalẹ̀ yìí nìyẹn kódà obìnrin yóò sọ pé ẹ má pè ìyá wa ìyá ti dàgbà wọ́n mọ̀ wá sílé lẹ́kọ̀ọ́ yóò mọ̀ wá bẹ lábúlé. نعمة جدار المتقين جنة دار الأمان والمنى والمنة. ẹlẹ́ẹ̀kejì sheikh wàlúù yas mo kí yín wípé ẹ̀ ṣojo anabi musa عليه الصلاة bá a lọ والسلام. sí sùúrà tuntun ha. بسم الله الرحمن الرحيم. فأوجس في نفسه خيفة موسى. sẹ́rí bẹ́ẹ̀ bá gbọ́n jù yóò dààmú bẹ́ẹ̀ bá tún wá lójo jù yóò dààmú àti ojo àti ọgbọ́n kò gbọ́dọ̀ pọ̀ jù àmọ́ ń wúlò. فأوجس في نفسه خيفة موسى. níjọ́ kiri àná sheikh wàlúù yas àwọn tí musa fẹ́ ṣàlẹ́ǹjì wọ́n sọ ọ̀pá lẹ̀ ọ̀pá wọn wá dejò ẹ̀rù wa bà musa wípé ejò láre قلنا لا تخف إنك أنت الأعلى. ọ̀kàrẹ̀ àyà rẹ̀ wá já musa ní ọlọ́run má jẹ́ sọ ọ̀pá mi lẹ̀ tí n bá sọ lẹ̀ kó lè di kankan. فألق ما في يمينك. ọlọ́run ní musa látàkà mọ́ pàyà mọ́ bẹ̀rù ìtumọ̀ rẹ̀ ni wípé téèyàn bá wo ohun táwọn ará aṣíwájú ti ṣe yóò fẹ́ rora rẹ̀ pin àmọ́ tó bá rora rẹ̀ pin àbọ̀kùnrin nínú wọ́n ṣoríire ni wọn ò lè ṣoríire tiẹ̀ mọ́ tiwọn. وألق ما في يمينك. ọlọ́run ní musa gbéra mọ́ fòyà ẹlòmíì ní tó bá débi tí ṣé wọn lọ́dún yá sí tí wọ́n sọ̀kalẹ̀ sí wọn ni ọlọ́run jọ́ òní wàá da fáwọn náà báyìí ó lè dáa fún wọn náà má wòra rẹ pé. وألق ما في يمينك. má sì jẹ́ kí bẹ́ẹ̀rù mọ́jú ó pọ̀ jù ẹ̀yin náà wọlé àwọn kan lánàá tẹ́yìn náà wọ́n mọ̀ wọ́n gbé dàpọ̀ ìgbà wo ní tó tẹ owó jọ tí ń ra búlọ́ọ̀kù tí ń ra sìmẹ́ǹtì ẹ wá kọ́ tó wọ́n dàbí àláyé. وألق ما في يمينك. àwọn olówó lágbàre ẹ̀yin náà wọ àwọn kan tẹ̀ ń wọ aṣọ lọ́rùn wọn tẹ̀ ń wọ fìlà lọ́rùn wọn tẹ̀ ń wọ bàtà lẹ́sẹ̀ wọn ìyí tí wọ́n ń wọ̀ lónìí gan kò ṣe déédéé tọ̀dọ̀ yín mọ́. وألق ما في يمينك. ó sọ tó bá wà lọ́wọ́ rẹ lẹ̀ ni o ọlọ́ni musa sọ tó wà lọ́wọ́ rẹ lẹ̀ ó tó ṣe ká dámọ̀ òní tó ṣe ká dámọ̀ ìwọ náà dára tiẹ̀ náà. تلقف ما صنعوا. ọ̀dẹ̀ èèyàn ní mọ̀ sọ pé àwọn tàná ti lọ àlè bá wọn mọ́ tiẹ̀ sáré. لا تقل قد ذهبت أربابه كل ما سار على درب àwọn وصل. ọlọ́run mi ni wọ́n ń bẹ kálẹ̀ yìí àmọ́ yẹ wá àti tẹ́ ti gbọ́ tí àbábá tún sọ̀rọ̀ láàyè ẹ̀ tún dákẹ́ ẹ̀ tún kẹ́kọ̀ọ́ kọ́ wá ní àwọn èèyàn ti sọ̀rọ̀ tán àwọn ò ní sọ̀rọ̀ mẹ́mọ́ bí wọ́n ṣe ra wọn. لا تقل قد ذهبت أربابه. tọ́ba wọn sọ̀rọ̀ nísìnyí ẹ̀ wá gbà pé báwọn kan ti sọ̀rọ̀ tẹ́lẹ̀. الله. kódà tí àfáàgbà kódà mọ̀wúlánà mudirul markaz سلام الله عليه. tó bá dé àyè yìí tó bá sọ̀rọ̀ àákọ́ ẹ̀kọ́ bí àbá mudiru darul irshad wal irshad táwọn náà bá tún sọ̀rọ̀ àátúrí wípé ẹ̀kọ́ tún jáde nínú ẹ̀kọ́ náà ni. وألق ما في يمينك. ṣé ìfọwọ́sọ yá sí tí mo kí lára inú pé ẹ̀ ṣojo ayé gẹ́gẹ́ fún alára ìbẹ̀wò ni àwọn èèyàn mọ̀ sóríire àwọn èèyàn mọ̀ dára àyàrá mọ̀ wá já ó mọ̀ wá wò pé ẹ dákun ṣé mi ò ní lélẹ̀ báyìí ò ní lélẹ̀ tó o bá ti láyà الله. látàkà tó ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹn sọ́ọ́lẹ̀ إنك أنت الأعلى. ẹlòmíì ní gift kò fẹ́ sọ́ọ́lẹ̀ àyàrá ń já ẹlòmíì lè ṣe nǹkankan àyàrá ń já tó o bá sì pé ààrẹ kan yóò ní pè ń kankan. ما شاء الله. njẹ́ tí wọ́n lánàá ìyá àtijọ́ tó ní àná ojú bá tún zaman الله. ayé sọ pé kò tó bẹ́ẹ̀ ẹ dákun tó bẹ́ẹ̀ báyà bí ò tó bẹ́ẹ̀ توبة. o pé ààrẹ lórúkọ tó ju ọ lọ kó lè tó nǹkan ما شاء الله. wọn àwọn orúkọ kékèké káàkiri o ò ní tóbi báwọn ṣé Ibrahim yà sọ ní àná gáúsù zaman wọn ò tí ì dé gbogbo olóńgbà náà tó fi pé àwọn gáúsù zaman nù الله. wọn wá tó àbí wọn ò tó أنتو. alimiskinu bi láà ó ní gáúsù zaman وألق ما في يمينك تلقف ما صنعوا. wọn ti ń bẹ láyé yìí wọn náà mọ ṣojo sọ ti ń bẹ lọ́wọ́ rẹ lẹ ìwọ náà lè dín kálá tààrẹ subhana rabbika. رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. الله أكبر. رب سماع حسن سمعته من حسن. رب سماع حسن سمعته من حسن. ẹ̀bùn Olúwa pọ̀ náà ni
abẹ́ ẹ̀yin ò rí àlúùlù bó ti ń jáde Alhamdulillah. lúùlù amanthura ó sì ń jáde alifa wa Al-Hariri ẹ̀bùn olúwa pọ̀ ọlọ́run má jẹ́ kí wọ́n jí brain box yín láéláé o Àmín. Àmín. tí brain box bá ti kú lára mọ́tò bọ́dì lásán ló kù kò sí nǹkan kan bẹ̀ mọ́. Masha Allah. alifa wa Al-Hariri ọlọ́run má sì jẹ́ kẹ́yìn ó kú báyìí Àmín. ikú tí yóò ti yá Àmín. torí tó bá yá òkùnkùn ti bá Islam nù ọlọ́run ní yóò ti yá o Àmín. ẹ lo gúngún ẹ̀mí pẹ́ láéláé Àmín. Àmín. ọlọ́run náà Muhammadu ọlọ́run. Sallallahu alayhi wa sallam.